Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV Muswobi. Pààyàn ó ti pààyàn ó ti gbọ́kú yẹn lọ ẹ máa post ẹ máa share ó ti pààyàn ẹ máa post ẹ máa share ó ti gbọ́kú yẹn lọ ẹ máa share live yẹn ó ti pààyàn ẹ máa share live yẹn ó ti pààyàn àwọn ọlọ́pàá yẹn ti pààyàn ẹ máa share live yẹn ọmọbìnrin kan lọ́pàá ẹ máa share fídíò yẹn ó ti pa ọmọbìnrin kan ẹ máa share live ẹ máa share ó ti gbọ́kú ẹ lọ ẹ máa share ó ti pààyàn máa gbé máa share live inú prison la wà sí Nigeria. This is not a country, this is a disgrace. Ó ti pa ọmọbìnrin kan ọmọ 40 years ó ti pa ẹ máa post ẹ live ẹ máa share live video ẹ máa share ẹ máa share live broadcast yìí ọmọ 40 years old ọmọ tó ti máa bímọ sáyé tó bá ti dàgbà ọmọbìnrin ó ti pààyàn ni ó ti pa ọmọbìnrin kan ọmọ 40 years old ọ̀pá ẹ̀mẹ̀ àwọn ọmọ ọlọ́pàá wọ́n yí ṣébùlẹ̀ fún ọmọ yẹn ti kú kọ̀kọ̀ gbé mọ́ dání kọ̀kọ̀ kì í ṣe protester gan ọmọ ọlọ́jà gan tún ni ọmọ ọ̀ngbújáde nínú ṣọ́ọ̀bẹ̀ ó ti pa ọmọ 40 years old ọmọ tó ṣì máa bímọ inú gbó la wà inú prison la wà house in Nigeria. This is not a country. Ìyà ń jẹ Yorùbá ẹ jáde tó ìyà ń jẹ wá o ìyà ń jẹ Yorùbá o wọ́n yẹ kí Fúlàní gọ̀wẹ̀ kó máa control wa ọmọ 40 years old. Ó ti gbókò ọmọ yẹn lọ báyìí. Mommy, it's okay. Mama,
People are suffering. Ordinary pure water 20 naira, mineral 100 and 150. No food anymore. Rice, Dirika 250, 500, and beans 600. You can't eat. You are suffering. This country. No going back.
Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby.